mo ti dìde kí n máa lọ bọ́ síta. Mo ti dà, Pastor Peter ti dà, kí n dẹ̀ bọ́ta, ó fà mí padà. Wọ́n ní kí n jókòó níbi ẹ̀gbẹ́ àwọn. Wọ́n mú orí wọn, wọ́n fi lé mi ní èjìká. Wọ́n wá ní kí n fọwọ́ mi mọ́ àwọn létí kejì. Mo wá béèrè pé ṣé wọ́n fẹ́ dákú ni? Pé ṣé wọ́n weak ni? Ṣé òyì ń kọ́ wọn ni? Òótọ́ ni, kí n tètè mọ̀ bí màá ṣe máa sálọ. Kọ́n má sọ pé pẹ́pẹ́ sí o, Deborah kan ló ṣọmọ ọlọ́mọ léṣe. Wọ́n ní rárá o, dákú bíi ti báwo, àwọn ò dákú, just do it for me please. Èmi náà fọwọ́ sí wọn léjìká. Wọ́n wá bi mí léèrè pé, do you enjoy me? Mo ní yes. Ó ní okay, rate me 1 to 10. I give you 6. Ó bá gbórí ẹ̀ kúrò léjìká mi, ó wojú mi. Ó ní 6? Mo ní yes. Ó ní what do you mean by 6? Mo wá wojú wọn. Nínú ọkàn mi, kí n tó lè fọ́kùnrin ní 10/10, á jẹ́ ọkùnrin tó mọ pléètì lá, tó lè lá mi ní abẹ́ dáadáa. Tó bá tún wá jẹ́ ọkùnrin tó mọ ìhòòdì lá mábẹ́, àǹtí Ṣeun, màá fún un ní 12/10. Ọmọkùnrin tó kàn mọ̀yàn ṣe pàpàpàpà, tí ò mọ bó ṣe máa ń mi ò lè fún un ní 10 o. I am sorry. Mi ì sọ síta o, nínú ọkàn mi ni. Wọ́n ní kí ni nǹkan tó kù táwọn ò tíì ṣe tí mo fi fáwọn ní 6. Wọ́n ní ṣé is that all you can do? Ó ní yes, but tell me, what do you expect from me? Mo ní mo kàn béèrè ni pé ṣé is that all you can do? Ó ní yes, but tell me, what do you expect from me? Mo ní I expect a lot. A lot. Like what? Ní ẹ̀wọ̀ ẹ fi yẹn lẹ̀ jàre. Ó ní no, àwọn ò filẹ̀. Àwọn gbọ́dọ̀ mọ̀. Mo ní bẹ́ẹ̀, màá máa sọ fún yín next time. Wọ́n wá wò mí. Wọ́n wá ní, do you want more? Nínú ọkàn mi, mo want more. But ẹni tí ò tíì jẹun látàtàárọ̀ tó ń gbààwẹ̀, kí n lọ pọ ọmọ ọlọ́mọ torí pé ó fẹ́ please mi. Mo ní no, mo ní I'm fine, I'm okay. Ó ní you make me feel bad. Ó ní mo feel bad gidi gan. Because no woman, kò tíì sí obìnrin kankan on this earth tó ever sọ fún mi pé mi ò good àbí mi ò ṣe dáadáa. Mo ní it's not about pé o ṣe pàpàpà. It's about do you get it? Do you get it? Ó ní but you are giving me sand. Ó ní ó lóun sọ fún pé sand pé mo enjoy ẹ̀ àti sand wípé mo ń jẹ nǹkan ó yàtọ̀ síra wọn. Kò sẹ́ni tó máa jẹ nǹkan lẹ́nu tí ò ń ṣe. Ó ní àwọn nǹkan tó bá dùn. Wàá jẹ́wọ́ àpanumọ́ pó ò ní fẹ́ kó tán. Mo ní wo, ẹ má worry, n bá fọwọ́ kàn wọ́n láyà, bá dìde. Bí mo ṣe ń lọ, kò dá mi dúró. Mo ṣílẹ̀kùn, mo jáde. Nígbà tí màá jáde, ọwọ́ ọmọdébìnrin kan ni mo jáde sí. Ọmọ yìí ó ti tó bí ọmọ ọdún 16, bí 16 years. Ló bá ní, ẹ káàsán, ní ẹ káàsán. Ó ní ẹ jọ̀ọ́, ṣé Pastor Peter wà nílé? Mo ní Pastor Peter, láti bo? Ó ní ẹ bá mi sọ fún wọn wípé favour ń béèrè wọn. Mo ní wọ́n sùn, bóyá kó padà wá. Ó ní ẹ má bínú, ṣé ẹ̀yin ìyàwó wọn? Ara ẹ̀ ò balẹ̀. Mo ní kí ló tó ń béèrè? Ó ní mo kàn béèrè ni, bẹ́ẹ̀ ni ìyàwó wọn máa sọ pé ìyàwó àwọn kò sí ní báyìí, ìyàwó wọn wà ní Èkó. Ṣé ẹ̀yin ìyàwó wọn? Mo ní èmi ni ìyàwó wọn. Ẹ fine o. Okay, ẹ bá mi sọ fún pé fífọ̀ béèrè wọn, máa padà wá wò wọ́n. Ọmọ náà jáde. Gbogbo tá à ń sọ yìí, a ti bọ́ sí bí ọwọ́ 7, a ti lọ bí 7. Bí mo ṣe rán ọmọ yẹn, bí ọmọ yẹn ṣe ń lọ kò jí wéréké. Dákẹ́. Ó pẹ́ díẹ̀ àwọn náà jáde. Wọ́n ní ta nìyẹn. Mo ní gẹ́ẹ̀ kan ló wá sọ pé òun favour. Wọ́n ní favour, ọmọ nǹkan náà ọmọ choir yẹn nìyẹn.
Pastor P, ìkan nínú àwọn ọmọ choir yẹn àbí ìkan nínú àwọn kìíní. Mo ní what do you mean? Torí pé èmi àti ẹ jọ ń ṣe nísìnyí, ó túmọ̀ pé everybody ni mo bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. No, mo kàn béèrè ní o, bó ṣe ń béèrè pé ó ní ṣé èmi nìyàwó yín. Wàá dẹ̀ sọ fún pé ìwọ nìyàwó mi. Nǹkan tí mo sọ fún náà nìyẹn. Ó wá sọ pé òun máa padà wá. Ó máa padà wá. Tá a fi ń sọ̀rọ̀ fóònù wọn ti ring. Hello, hello, ọmọ yẹn ló pè. Mò ń sùn lọ́wọ́ ńgbà yẹn ni. Bẹ́ẹ̀ ni. Rárá. Okay. Mo ní ṣé ọmọ yẹn ló pè yín ni? Wọ́n ní torí kò ṣe pa. Mo ní ó tún nọ́mbà yín lọ́wọ́ ni. Àwọn ọmọ kéékèèké yẹn. Ó ní nọ́mbà mi lọ́wọ́. Okay o. Bá ní ṣé o ṣì máa jẹ kíní kan? Ẹ lè dáná mọ́ lálẹ́ yìí. Ilẹ̀ ti ṣú. Ẹ ká kan ra nǹkan ká jẹ. Ó ní okay, káwọn lọ roúnjẹ wá. Mo ní ṣé ká jọ lọ? Wọ́n ní no o. Ìwọ ojú sí church, mò ń bọ̀ nísìnyí. Wọ́n bá lọ. Nígbà tó lọ, tó máa dé, wọ́n gbóúnjẹ wá, ó jẹ́ òkèlè. Wọ́n ní ṣé mo máa láì? Mo ní ó wà okay. Mo jẹ́, mo fọbọ́. Ìgbà tílẹ̀ sún, a fẹ́ sùn. Mo tẹ́ni sí inú church. Mo tẹ́ni ẹ̀ sínú church. Wọ́n ní ṣé inú church mo fẹ́ sùn? Inú church lẹ fẹ́ sùn ni? Mo ní ṣé kò sí? Mo ní kò sí nǹkan kan. Pé mo kàn pé kí n sùn níbí báyìí ni. Wọ́n ní okay o. Àwọn náà bá tẹ́ kíní sí orí àyè àwọn olórí bí orí altar, ibi akọrin èlì mi tẹ́ kíní, mo tẹ́ aṣọ sí. Mo lọ wẹ̀, mo dé, gbogbo nǹkan tí máa ń wọ̀ sùn. Gown báyìí ni wọ́n máa ń so lápá bí alápá tínrín báyìí ni. Mo lie down. Nígbà tí mo lie down, mo máa sọ, mi ò sọ̀rọ̀, mi ò chat wọn. Mo dẹ̀ wà online, mi ò chat any other person. Lọ́ bá ní hello babe, mo dáhùn, mo kà. Hello babe, mo dáhùn. Are we fighting? Are we fighting? Ìgbà tó pẹ́ díẹ̀ torí pé mi ò sọ̀rọ̀, wọ́n bá mi níbi tí mo jókòó sí. Sister Deborah. Please stop sister me. Kí ló dé? Ẹ máa pe Sister Deborah. So can't you call me my name? Ó ní okay. Kò mọ́ wọn lára ni. Okay, Deborah, now you are talking. Kí ló ṣẹlẹ̀? Mo ń bá ẹ chat, ò dáhùn. Mo ní mi ò dáhùn ni. Kí ni mo ṣe fún ẹ? Okay, ṣé mo ṣe tiẹ̀ wọrí? Ó dàbí pé mo force ẹ ni. No, force me. If I don't want to do it, say it to me. Ṣé máa bọ̀ á ṣe ni? Why are you angry? I'm not angry. So, I don't know you are like this. Ọmọ kéékèèké ẹ̀ lẹ́ ń bá ní nǹkan pọ̀. Ṣé torí favour tó wá sí ibà yìí? Mi ò bá favour ní nǹkan papọ̀. Favour èmi. Ọmọ yẹn kéré. Ọmọ yẹn, she's just 16 years old, bóyá going to 17. Bóyá ṣe ṣetán secondary school ni. Ọmọ yẹn. With the matter of fact, SS2 ló ti lóun ò lọ sí school mọ́. Mo ń bá sọ̀rọ̀ ni, mọ́mì ní kí n má bá sọ̀rọ̀, èmi mo ń bá sọ̀rọ̀ tó fi lọ sí school padà. So ó ṣe ṣetán ni. Are you sure? Deborah, ṣé o ti wá ń jealous náà nìyẹn báyìí? I am sure. Ó yá, ẹ búra sí. No, I'm a Christian. Báwo mo ṣe máa búra? Okay, jẹ́ kí n sòótọ́ fún ẹ. Tí mo ṣe rí ẹ tó ṣe dé níjọ́ yẹn, mi mọ̀ nǹkan tó ṣe mí. Mo kàn fall in love pẹ̀lú ẹ ni. And mi ò fẹ́ gbé síwájú. Mo rò pé tó bá ṣe gbogbo prayer tán, tó bá ṣe everything tán, so tó bá ti lè lọ, I can chat you and talk to you. And if you agree, you can do something together. Bójú èyí bó ṣe ní ká máa wọnú ilé lọ yẹn. Mistake tí mo ṣe ni pé mo tẹ̀lé ẹ, mo gbà láti jẹ́ ká wọnú ilé lọ. Ká ní àwọnú ilé lọ ni. By now nǹkan kò ní tí ṣẹlẹ̀ láàrin wa. In fact, èmi gan-an nǹkan tí mo ṣe yẹn, mo ń blame ara mi. So you are blaming yourself that you have something to do with me. No, kò ń ṣe bẹ́ẹ̀. Deborah, calm down. Nǹkan tí mo ń sọ ni pé okay, wọ́n náà wọ nǹkan tó ṣẹlẹ̀ nísìn. O ti rí mi bí bad person, mẹ́ni pé everybody tó wà ní church ni mo bá ní nǹkan papọ̀. Kò dé rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Deborah, jẹ́ kí n tún wá promise ẹni kankan. Tí o bá kú pé pastor ni mí tí mo wà níbí báyìí o, we can get married. Á lè fẹ́ra wa. I love you. I like you. I like everything about you. Má rí mi bí èèyàn burúkú. Although mi ò lówó lọ́wọ́. I don't have money. Nǹkan tí mò ń wò nìyẹn. Ká ní mo lówó lọ́wọ́ ni. I know what to do. I am sorry. Ọmọ yẹn tó wá, ọmọ church ni. Are you sure? Yes. Jẹ́ ká wọnú ilé lọ ká lọ sùn. Ibi tó sùn yín sí ò wá okay. Addition. Mo bá dìde. A bá gbé yàrá lọ. Mo wá bèrè lọ́wọ́ ara mi pé ẹ dúró ná. Ṣé mò ń jealous ní báyìí?
mo mọ̀ pé ojú ẹ̀ ò fọ́ nígbà tí mo kọ 18+ síbẹ̀. Mo sì mọ̀ pé tí ẹ̀ ò dí nígbà tí mo sọ fún yín wípé nobody should comment rubbish under my video. Ayé dẹ̀ ń ṣe ẹ́ pẹ̀lú. Táyé ò bá ṣe ẹ́ ni òun sọ pé rubbish ni mo sọ. Ìtàn àròsọ ni, fine. If you like it, stay. If you don't like it, go away. Jẹ́ kí bàbá ẹ̀ tiẹ̀ ronú ìtàn kékeré kan láti sọ. Bọ́n ṣe bí ẹ gan ìyáláyà rẹ̀ ò rántí mọ́. Ẹ mọ́ jẹ́ life yín o. 2026 tá à ń lọ yìí má ṣe wèrè o. Ayé ò ní fi kú kéde mi. Gbogbo olólùfẹ́ mi tẹ́ ń wò mí náà, ayé ò ní fi kú kéde yín. Ògódì ẹ̀mí pé kò ní jẹ́ ti yín. Bí mo ṣe ń sọ lọ bọ̀. Bẹ́ẹ̀ tiẹ̀ fún mi ní nǹkan ọdún. Ayé ò parẹ́. Ọjọ́ kọ́ ni. Bí mo ṣe ń sọ lọ fún yín. Mo bèrè níwọ̀n kan ara mi pé ṣé mò ń jowú ni? Am I jealous? Well, no problem. Ọmọ yìí náà ṣìṣe náà. Ó kàn ṣe di wéréke wá sọ́dọ̀ ọkọ lọ́kọ. Ẹ̀ ń ṣọ́kọ mi ni. Kò yé mi náà o. A ti ṣeun. Bí mo ṣe ń sára fún yín. Èmi àti Pastor P àti wọnú ilé lọ. Ìgbà tá wọlé. Wọ́n ti ṣe bẹ́ẹ̀dì. Ibi bẹ́ẹ̀dì wọn náà ni. Wọ́n á ní kí wọ́n sùn. Wọ́n á sùn sẹ́gbẹ̀ẹ́ báyìí. My baby sùn sí mi láyà. Orí àyà wọn ni mo sùn sí. Wọ́n á fọwọ́ pa mí. Wọ́n ní ọ̀rọ̀ kan tèmi àti ẹjọ́ sọ lẹ́ẹ̀kan yẹn. Ọ̀rọ̀ yẹn mo ṣe ń wonder ìtumọ̀ nǹkan tó sọ yẹn. Tó fún mi ní 6/10. Am I not good enough? Ó ṣe pé you're good enough, but ó ní àwọn nǹkan kan tí mo expect kẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ṣe. Like, bá ṣe ń sọ̀rọ̀ lọ, wọ́n bá múná dé. Fáànù sólà ni wọ́n lò fẹ́ tẹ́lẹ̀. Bó ṣe múná dé yẹn báyìí. So fáànù tó wà lókè, òun náà bẹ̀rẹ̀ sí ń fẹ́. Wọ́n ní ṣé káwọn pa fáànù kan. Ẹ̀yin náà fi ní code. Mo ní mi ò fi code. Àwọn kan, wọ́n náà ò fi code. Mo ṣàgbòrí sí wọn láyà. Mo ń fi ọyàn wọn ṣeré. Mo fi ń tàkòtó. Mo ń forí ahọ́n mi. Mo fi ń gbé ọyàn wọn sókè. Lẹ́ẹ̀kan náà màá mú lẹ́ẹ̀kan náà. Wọ́n ṣe Deborah, stop. Mo fẹ́ gbààwẹ̀ lọ́la. Ṣé mo ní kí ẹ má gbààwẹ̀ ni? Ṣé mo disturb àwẹ̀ yín ni? Ṣé mo ti disturb yín báyìí? O ò disturb mi o. O ò disturb mi rárá. Mo gbẹ́nu síbi ẹnu wọn. Mo bẹ̀rẹ̀ sí kiss wọn. Mo ṣe ń kiss wọn lọ. Mo gbẹ́nu síbi ọyàn wọn. Mo mú ọyàn wọn. Ọmọkùnrin ní ìtì. Ẹ̀gàn ni ẹ. Mo bọ́ síbẹ̀. Ìdodo wọn mo fi dodo wọn ṣeré. Nígbà tí mo máa débi ìsàlẹ̀,